orúkọ Jésù. Ọlọ́run á gbé yín ga torí pé ń bẹ láàyè síbẹ̀. Ẹni tó nípa àti agbára rẹ̀ lọ́wọ́. Ọlọ́run tó ń tọ́jú gbogbo ẹ̀dá alààyè. Àtàwọn tó ń ṣiṣẹ́ àtàwọn tí ò ṣiṣẹ́, ìwọ ló mọ bí ẹnì kọ̀ọ̀kan ṣe ń gbáyé. O mọ bí ẹyẹ ṣe ń jẹ bó ṣe ń mu. O mọ bí ẹranko ṣe ń jẹ bó ṣe ń mu. Wọ́n ṣáà lápá láti ṣiṣẹ́. Bíbélì ló sọ bẹ́ẹ̀. Ó ní ẹyẹ ìwò wọn lápá láti ṣiṣẹ́, bẹ́ẹ̀ ni wọn kì í ràn wú, ṣùgbọ́n Ọlọ́run ń bọ́ wọn. Ìwọ náà ló ń bọ́ gbogbo wa, ló ń bọ́ gbogbo ẹ̀dá alààyè, àtẹja tí ń bẹ nínú omi, àtẹran tó ń rìn lórí ilẹ̀, àwọn tó ń gbé nínú afẹ́fẹ́. Ìwọ Ọlọ́run lolùtọ́jú gbogbo ayé. Bàbá, ẹ gba ọpẹ́ wa. Ìwọ ló ń tọ́jú wa, kì í ṣe nípa ipá wa la fi ń gbáyé tàbí nípa agbára wa rárá o, ṣùgbọ́n nípa ìrànlọ́wọ́ rẹ Ọlọ́run, nípa àánú rẹ Ọlọ́run, nípa oore ọ̀fẹ́ àtàtìlẹ́yìn rẹ Ọlọ́run. Bẹ́ẹ̀ ni, ẹni tí ó bá sùn láì jẹun lánàá tó wá dàárọ̀ tí ò lè dúpẹ́, ó ṣàṣìṣe ni. Bóyá ó ti gbàgbé, irúfẹ́ àwọn èèyàn kan tí wọ́n kó oríṣiríṣi oúnjẹ tì lọ́rùn, tí wọ́n tò sí pé èwo lẹ fẹ́ jẹ ń bẹ̀, èyí ọ̀pọ̀lọpọ̀ owó náà fi ṣe, ṣùgbọ́n tí ò lóore ọ̀fẹ́ àti lè jẹ torí wípé kò ní àlàáfíà. Bẹ́ẹ̀ ni, gbogbo ohun tó léwu kó ṣẹlẹ̀ sí ọ àti gbogbo ohun tó léwu kó máa là kọjá, temporary ni, ó kàn wá fẹ́rẹ́ ni, kò wà lọ láíláí. Bẹ́ẹ̀ ni, ìgbà àti àkókò kò kí ń wà lọ títí láíláí rárá o. Yóò wà ní àkókò kan, yóò lọ ní àkókò kan. Tí àkókò tí ò tẹ́ Ọlọ́run bá wà ńlẹ̀ lọ́wọ́lọ́wọ́, Ọlọ́run ni wàá padà lọ bá. Ó ní wàá bẹ̀, wàá gbàdúrà, wàá gbàgbọ́, wàá dìímú, wàá tẹ̀lé, ó sì gbọ́ràn sí ìfẹ́ rẹ̀. Bẹ́ẹ̀ ni, kí àkókò tí ò tẹ́ Ọlọ́run yẹn má bàa pẹ́ kó lè tètè lọ, kí àkókò tó tẹ́ Ọlọ́run lè bá padà wá. Tó bá jẹ́ pé àkókò tó tẹ́ Ọlọ́run náà ló wà ńlẹ̀ lọ́wọ́lọ́wọ́, Ọlọ́run yìí kan náà ló tẹ̀lé. Ọlọ́run yìí kan náà ló tẹ̀lé, òun ló dìmú. Bẹ́ẹ̀ ni, òun ló bá sọ̀rọ̀ kí àkókò tó wà ńlẹ̀ tó ń tẹ́ Ọlọ́run tó ń múnú rẹ̀ dùn lọ́wọ́lọ́wọ́ yẹn kó lè bá pẹ́, torí gbogbo rẹ̀ àti èyí tó dáa àtẹlẹ́yìí tí ò dára, gbogbo rẹ̀ fúngbà díẹ̀ ni. Àbọ̀ ti gbàgbé gan wípé odidi ìgbé ayé ènìyàn gan fúnra rẹ̀ fúngbà díẹ̀ ni. Bíbélì sọ wípé ènìyàn tá a bí nínú obìnrin, ó ní ọlọ́jọ́ díẹ̀ ni, ọlọ́jọ́ díẹ̀ ni, yóò wá yóò sì lọ bí ìtànná ewéko, bí òdòdó tó wà lórí ewé tó wà lórí igbó, yóò yọ láàárọ̀, yóò rẹ̀ dànù nírọ̀lẹ́. So ti rí báyìí, olówó olówó, ó jẹ ó jẹ, ó mu ó mu, ìwọ tán mọ̀ tàbí ìwọ tí wọ́n ti ẹ̀ mọ̀ rárá, fúngbà díẹ̀ ni. Fúngbà ẹni tó ń mọ̀ lánàá tó ń pariwo rẹ̀ tó ń kó kìkì rẹ̀ lánàá ńkọ́ kò sí mọ́ lónìí. Ẹni tó ń kó kìkì ẹ̀ lọ́wọ́lọ́wọ́, ó ti wà nígbà kan tẹ́nìkankan ò gbórúkọ ẹ̀, àti ń gbórúkọ ẹ̀ báyìí. Ó tún ń bọ̀, ìgbà kan tó ń bọ̀ táà tún ní gbórúkọ ẹ̀ mọ́, táà tún máa gbórúkọ ẹ̀ lòmíì. Fúngbà díẹ̀ ni. Tó bá wá kíyèsí, tó bá wo situation àti condition tó wà, tó wá sáré kọjá Ọlọ́run, tó làkàkà, tó sapá sọ́tún sósì, àbò sáré lọ bá Sátánì láti lọ yá owó lọ́wọ́ ẹ̀, ó yá ni, yóò gba nǹkan rẹ̀ padà. Ó fẹ́ tàbí ọkọ̀, bóyá lójú ayé ẹ̀ tàbí nígbà tó bá sí mọ́, yóò gba nǹkan rẹ̀ padà. Bẹ́ẹ̀ ni, kó o sì tó kú ní ó máa gba interest orí owó ẹ̀. Bóyá àlàáfíà rẹ ni ó gbà, bóyá ọmọ ni ó gbà, bóyá aya ni ó gbà, bóyá yóò ní kó máa fi ẹ̀mí kan di wàásà mọ́ san ẹ̀jẹ̀ kan tó jẹ́ interest orí lóòótọ́ ọlọ́gbà lọ́dọ̀ rẹ̀ tó rówó èlé ló lọ yá. Bẹ́ẹ̀ ni, owó èlé ló lọ yá. Ó gbọ́ nǹkan tí Jeremiah sọ ni. Nínú ìwé Jeremiah orí 17 ẹsẹ̀ 11. Jeremiah orí 17 ẹsẹ̀ 11. Ó ní bí àparò tí máa ń sàbà sórí ẹyin tí ò yé. Ó ní bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ẹni tó kó ọrọ̀ jọ ṣùgbọ́n tí kìí ṣe ní òdodo. So ń bá mi lọ. Ó ní bẹ́ẹ̀ gẹ́gẹ́ lẹni tó kó ọrọ̀ jọ ṣùgbọ́n tí kìí ṣe ní òdodo. Ó ní yóò fi sílẹ̀ ní agbede méjì ọjọ́ ayé rẹ̀. Agbede méjì ọjọ́ ayé rẹ̀ ni ó fi ọrọ̀ yẹn sílẹ̀. Àìdá kó ń fi ọrọ̀ sílẹ̀ kó gba ọ̀run lọ, tàbí kí ọrọ̀ ó fi sílẹ̀ kó padà di aláìní. Á wà láyé kò sì ní nǹkan kan mọ́. Bẹ́ẹ̀ ni, àtẹni tó wà láyé tí ò ní nǹkan kan mọ́, àtẹni tó ti kú tó yẹ pé gbogbo ohun tó ní ti di ti ẹlòmíì kì í ṣe ti ẹ̀ mọ́, èwo ni ìyàtọ̀ nínú méjèèjì? Ó wá gbọ́n bí tó parí ẹsẹ̀ yẹn sí ni. Ẹsẹ̀ 11 yẹn náà ni ó gbọ́n bí tó parí rẹ̀ sí ni. Ó ní lópin ìrìn àjò rẹ̀ yóò wá di aṣiwèrè. Ó lè má jẹ́ aṣiwèrè tí ó máa faṣọ ya tàbí tí ó máa sa pépà káàkiri ojú títì o, rárá o. Ṣùgbọ́n nígbà tí àwọn ọlọ́gbọ́n bá kọjá níwájú ilé tó kọ́, wọ́n á ní ṣé ìwà òmùgọ̀ leléyìí. Adúrú tó kọ́ dálẹ̀ yìí,
o sì fi gbogbo rẹ̀ lẹ̀ o gba ọ̀run lọ. Nígbà táwọn tó ní òye tó ní ẹ̀mí Ọlọ́run bá kọjá níwájú tó gbé iwájú tó kọ́ sílẹ̀, wọ́n á ní sí ìwà àṣedànù lèyí báyìí. Ẹ wo ilé ìbò ṣe dára tó, ẹ wo mọ́tò ìbò ṣe rẹwà tó, ẹ wo bó ṣe tóbi tó, ṣùgbọ́n ẹni tó ní ń kọ́ ó ti fayé lẹ̀ ó ti gba ọ̀run lọ. Bíbélì ní iṣẹ́ tó ń ṣe nígbà tó máa fi sílẹ̀ sí aṣiwèrè ló fi ilẹ̀ fún ni àbí ọlọ́gbọ́n àbẹ́ni tí ò tiẹ̀ kí ọ kú iṣẹ́ ló máa fi sílẹ̀ fún. Màmá tó bí mi kọ́lé, bàbá mi kọ́lé, bàbá mi tiẹ̀ kọ́lé 3, ṣùgbọ́n ta ló wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí? Ṣé ẹni tí ò kí bàbá mi kú iṣẹ́ ló ń jèrè iṣẹ́ rẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí? Àníṣe ó ní ẹni tí ó kó ọrọ̀ jọ ṣùgbọ́n tí kì í ṣe ní òdodo, ó ní yóò fi sílẹ̀ lágbede méjì ọjọ́ ayé rẹ̀, òpin ìrìn àjò rẹ̀ yóò wá jẹ́ aṣiwèrè. Ò mọ̀ hùwà aṣiwèrè, má hùwà aṣiwèrè, má hùwà aṣiwèrè. Nǹkan tó jẹ, oúnjẹ tó jẹ sínú, òun ni ìpín rẹ nínú ayé. Aṣọ tó lò tó ti gbó, òun ni ìpín rẹ nínú ayé. Ṣé torí àwọn nǹkan wọ̀nyí ló fi wá pa Ọlọ́run tì, ló fi kọ Ọlọ́run sílẹ̀, ló tí ẹ fẹ́ gbọ́ nípa Jésù rárá? Ò ń sáré lé ibi tó ti rówó, fẹ́ dolówó òjijì, o fẹ́ gbọ̀tún gbòsì kó níláárí kí gbogbo èèyàn mọ̀ ọ́, kó lókìkí, kó lórúkọ. Torí bẹ́ẹ̀ mí èèyàn ò jọ ọ́ lójú. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọlọ́mọ ló ti kú, ọ̀pọ̀lọpọ̀ aya aláya, ọkọ ọlọ́kọ ló ti kú nípasẹ̀ rẹ̀. Wọ́n tún ti ní kó lọ wá mi wá tó tún fi renew, òun sáré rẹ̀ sọ́tún sósì, wàá padà fi sílẹ̀, òpin ìrìn àjò rẹ̀ yóò sì jẹ́ aṣiwèrè. Aṣiwèrè ni wọ́n kà ọ́ kún, nítorí pé gbogbo ohun tó ń kó jọ ohun tí kì í pẹ́ tí kì í tọ́jọ́ ni. Ohun tí kì í pẹ́ tí kì í tọ́jọ́ ni. Ó jẹ́ ń dá dúró báyìí náà, à ń padà bọ̀ sí part 2. Jẹ́ ń gbàdúrà fún ọ. Mo sọ lórúkọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun, ọgbọ́n àti òye Ọlọ́run tó fi mọ ohun tó tọ́ lórúkọ Jésù, Ọlọ́run dàpọ̀ mọ́ ọ láti fún ọ ní ọgbọ́n kó o lè ronú nípa ti Ọlọ́run, láti fún ọ ní òye kó o lè ronú nípa ti Ọlọ́run, láti fún ọ ní ìmọ̀ tó pé kó o lè ronú nípa ti Ọlọ́run lórúkọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun. Ọlọ́run yọ̀ǹda ọgbọ́n yìí fún ọ, ó yọ̀ǹda ìmọ̀ fún ọ, ó yọ̀ǹda òye fún ọ láti dá Ọlọ́run mọ̀ àti láti mọ ìfẹ́ rẹ̀, láti fi òye ohun gbogbo yé ọ àti láti mọ ohun tó tọ́ láti ṣe lórúkọ Jésù. Ọlọ́run ràn ọ́ lọ́wọ́. Ó dá mi mọ tó ń là kọjá lọ́wọ́lọ́wọ́, ohunkóhun tó sì lè wò ó máa là kọjá lọ́wọ́lọ́wọ́ lórúkọ Jésù nípa ẹ̀mí rẹ̀, Ọlọ́run kó ràn ọ́ lọ́wọ́. Ó ní kì í ṣe nípa ipá tàbí agbára bí kò ṣe nípa ẹ̀mí mi ni Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun wí. Ẹ̀mí Ọlọ́run Jehovah yóò ràn ọ́ lọ́wọ́ láti bọ́ nínú ìdè, láti bọ́ nínú ìgbèkùn Sátánì, láti bọ́ nínú ìṣubú tàbí ìlàkọjá gbogbo tó yí ọ ká lórúkọ Jésù. Ọlọ́run yóò ràn ọ́ lọ́wọ́. Bóyá ogun ìdílé tàbí ègún ìran ń ló yí ọ ká tó sọ pé òfẹ́ tó lòun ò ní jẹ́ ọ jẹ́ èèyàn, lórúkọ Bàbá tọmọ tẹ̀mí mímọ́, ẹni tó tó nígbà ó já ọ gbà lọ́wọ́ wọn. Agbára tí ń bẹ nínú àánú ó ṣe tiẹ̀ yàtọ̀ nínú gbogbo àwọn tí ègún yẹn ń jà nínú ìdílé tá a ti bí ọ. Agbára tí ń bẹ nínú àánú lórúkọ Jésù ó tò ìrìn àjò rẹ yàtọ̀ sí ti àwọn tó kù lórúkọ Bàbá tọmọ tẹ̀mí mímọ́ ni mo sọ. Gbogbo ogun ìdílé tó dìde sí ọ nílé bàbá tàbí nílé ìyá, agbára tó ju ogun lọ, àánú tó ju ègún lọ lórúkọ Jésù, Ọlọ́run fi ṣe tiẹ̀ yàtọ̀ láàrin gbogbo wọn. Ogun yìí ò ní borí rẹ lórúkọ Jésù ni mo sọ. Ogun yìí ò ní borí rẹ lórúkọ Jésù ni mo sọ. Ogun yìí ò ní borí rẹ. Mo pàṣẹ àṣẹ ìtura kó dàpọ̀ mọ́ ọ lórúkọ Jésù, kó wọnú ayé rẹ. Ara yóò tù ọ́, yóò sì rọ̀ ọ́ lọ́rùn. Látòní lọ ò dààmú mọ́. Bí Ọlọ́run tí ń bẹ láàyè lórúkọ Jésù, mo ní ò dààmú mọ́. Mo tún sọ lẹ́ẹ̀kan sí i lórúkọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun, ò dààmú mọ́ lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì. Ìdè rẹ já o. Ẹni tó dè ọ́, ẹ̀mí mímọ́ gbé ìdè. Ìdè tá a fi dè ọ́ lórúkọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun, ẹ̀mí mímọ́ tú ìdè yìí, ó dè ẹni tó dè ọ́. Látòní lọ kó dẹni ìtura. Látòní lọ òmìnira kó jẹ́ tiẹ̀, ọkàn rẹ yóò sì balẹ̀. Gbọ́ lórúkọ Bàbá tọmọ tẹ̀mí mímọ́, lọ rí àánú gbà kó o sì bẹ̀rẹ̀ sí í ṣe rere. Látòní lọ ayé rẹ bẹ̀rẹ̀ sí í yí padà sí rere. Gbogbo situation, condition tàbí èrò tó wà lọ́kàn rẹ tó fi mú kó o mọ̀ lépa afẹ́fẹ́ àti asán àti ẹ̀tàn Sátánì káàkiri lórúkọ Jésù, Ọlọ́run bá ọkàn rẹ pàdé. Ohun tó nílò fún ayé rẹ gan, ẹ̀mí mímọ́ yọ̀ǹda rẹ̀ fún ọ, yóò sì dára fún ọ.
ojú ò ní tì ọ́ o, ọkàn rẹ̀ á sì balẹ̀. Ògo ni forúkọ Ọlọ́run. Ọlọ́run gbọ́ àdúrà ní orúkọ Jésù Kristi la gba àdúrà. Orúkọ tèmi ni Daniel Atúnníṣe. God bless you.